Yoruba nation is not going back. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá máa ń béèrè pé kí nìdí tí a fi máa ń ní kí a dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Tí a bá wo ìlú tí wọ́n ń pè ní Nàìjíríà tí àwọn Britain tí wọ́n kó papọ̀ ní 1914, um, Yorùbá Kingdom ó ti ń bẹ kó tó di pé Nàìjíríà wáyé. A ti wà for thousands of years, but n tí a fi ń jẹ́ Nàìjíríà kò ju pé Britain ní 1914 after tí wọ́n ti ṣe oríṣiríṣi ìjàmbá tí a ti wà nínú oko ẹrú for thousands of years, wọ́n wá sọ pé okay, àwọn máa kó gbogbo wa papọ̀, and ìdí tí a ṣe ń jẹ́ Nàìjíríà nìyẹn. But tá a bá wò lọ wò bọ̀, àkọ́kọ́ níbẹ̀ ni pé kí láǹfààní tí Yorùbá ń rí nínú Nàìjíríà? A rí àǹfààní kankan nítorí culture wa, èdè wa àti n tí a jẹ́ gẹ́gẹ́ bí n tán ń pè ní ìrànmọ́ládé tá a fi ń jẹ́ Yorùbá. Tá a bá ṣì wà nínú Nàìjíríà, á máa fà wá sẹ́yìn. Kí ló ń pè gangan ní orílẹ̀-èdè? Orílẹ̀-èdè fúnra rẹ̀, ẹ gbọ́ pé orílẹ̀-èdè, èdè gangan ni. Nàìjíríà ò ní èdè kankan ju pé wọ́n fọ́ọ̀sì èdè Gẹ̀ẹ́sì pé ká máa sọ. Ìyẹn làwa ṣe ń sọ ní gbogbo ìgbà fún àwọn ọmọ Yorùbá pé kò ń ṣe ọ̀rọ̀ Fúlàní tí ó wá ń pa wá nìkan ni a ṣe fẹ́ kúrò nínú Nàìjíríà o. N tí a fi wà backward títí dèní ni pé Nàìjíríà tá a wà nínú ẹ̀, tá a bá ti lè láǹfààní àti kúrò nínú Nàìjíríà, development máa délẹ̀ Yorùbá. Bó ṣe máa dé Lagos náà ló máa dé Ogun State. Bó ṣe máa kúrò lógùn State náà ló máa dé Ọ̀yọ́. Tó bá kúrò lọ́yọ́ á dé Ọ̀ṣun State. Tó bá kúrò lọ́ṣun, development á dé Èkìtì, development á dé Kogi, á dé Kwara, á dé Oǹdó. Àmọ́ tá a bá wà nínú Nàìjíríà, á máa fì sẹ́yìn ni, á dẹ̀ pẹ́. Èyí tá a ṣe ń sọ pé Yorùbá nation òun nìkan ni the solution to our existence as Yoruba people. Yoruba nation, no going back. Yoruba nation for life.